Mo kí gbogbo wa ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ní gbogbo ibi tí ẹ bá ti ń wò wá jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Mo kí ẹ̀yin bàbá wa, mo kí ẹ̀yin ìyá wa. Gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tí ẹ̀ ń fẹ́ òmìnira rere fún orílẹ̀-èdè Yorùbá. Mo kí gbogbo wa wípé a kú ọmọ ṣe. Elédùmarè ọba adániwáyé adẹ́dàá aṣẹ̀dá kò ní jẹ́ kó sú wa, kò ní jẹ́ kó rẹ̀ wá. Mo kí wa pé a kú ọjọ́ mẹ́ta kan. Wálé lèmi ń jẹ́ tí a mọ̀ sí bàbá ètò. Ohun tí mo torí ẹ̀ wá ní èní ni wípé ó ní àwọn nǹkan kan tí mo rí wípé ó lẹ́tọ̀ọ́ kí a bára wa sọ̀rọ̀ lé lórí. À ń pariwo lọ́tùn, à ń pariwo lósì. Mo fẹ́ kí a ti ibì kan wò. Ṣé ariwo tá ń pa yìí? Ṣé ariwo yìí ó kàn ń wá kákàn jáde kákàn máa pariwo lásán ni àbí ó ní ohun tí a rí? Torí ẹ̀yin bàbá wa náà lẹ bọ̀ lẹ sọ wípé bí etí ò bá gbọ́yìn kì inú kì í bàjẹ́. Tó ṣe bí òwe gbogbo ẹ̀yin àgbààgbà. Mo rò pé gbogbo bí àwọn ènìyàn wa ṣe ń sọ lórí social media tí à ń sọ lọ́tùn tá à ń sọ lósì, àwọn ará iwájú ń sọ, èrò ẹ̀yìn ń sọ. Ṣùgbọ́n ó dàbẹ̀ ni pé ṣe ni àwa kan ni a kọ etí ìgbọ̀nyìn sí ọ̀rọ̀ tí à ń sọ yìí. Àgàgà àwọn tí wọ́n jẹ́ youth ilẹ̀ Yorùbá. Kí nìdí tí mo fi sọ wípé a kọ tí ìgbọ̀nyìn sí ni wípé etí ọ̀gbọ̀nyìn lédè Yorùbá ni wípé a fi gbígbọ́ ṣaláì gbọ́. Àwa à ń ṣe ìṣe kò kàn mí. Ṣùgbọ́n tí a gbàgbé wípé wọ́n ní tí aráalé ẹni bá ń jẹ kòkòrò burúkú tí a ò bá wí fún, wùrùhẹ́rẹ́ rẹ̀ kò ní jẹ́ kí a sùn lóru. Eléyìí já sí òwe kan tí Báíbù pa wípé níbi tí ẹlẹ́ṣẹ̀ bá ti ń jẹ̀yà olódodo a máa pín níbẹ̀. Mo rò pé láti bí ọdún méjì sẹ́yìn sìn la ti ń pariwo wípé àwa tí a wà ní òkè òkun, àwọn nǹkan tí àwa ń rí ẹ̀yin tẹ́ wà nílé ẹ ò rí. Kí nìdí tí mo fi sọ wípé ẹ̀yin tẹ́ wà nílé ẹ ò rí ni wípé àwọn ìjọba amúnisìn, àwọn ìjọba amúnilẹ́rú, àwọn ìjọba bámúbámú la yó àwa ò mọ̀ pé ebi ń pa ọmọ ẹnìkọ̀ọ̀kan tó jẹ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí location 419. Wọ́n kó ẹ̀rù sí ọkàn àwọn tí wọ́n jẹ́ àwọn elétò ìròyìn nílé, àwọn tí wọ́n jẹ́ àwọn àjọ amóhùnmáwòrán àti àwọn àjọ asọ̀rọ̀mágbèsì àti gbogbo àwọn tí wọ́n lè ṣe irú èyí táwa náà ń ṣe lórí social media yìí láti lè ta àwọn èèyàn lólobó nípa ohun tó bá ń ṣẹlẹ̀ ní àgbègbè àti àyíká. Wọ́n kó ẹ̀rù sí wọn lọ́kàn débi tó jẹ́ wípé èyí tí ó bá fi lè sọ nípa ìpànìyàn tí àwọn Fúlàní tí wọ́n ń pa ènìyàn àbí ìfipábánilòpọ̀ tàbí gbogbo ayé fàmílétè ń tutọ́ tí àwọn tí wọ́n wà lórí ìjọba wa tí wọ́n ń jẹ tí wọn ò sì fẹ́ kí àwọn aráàlú kí wọ́n gbìn pínkín. Wọ́n kó ẹ̀rù sí wọn lọ́kàn débi tó jẹ́ wípé èyí tí ọwọ́ bá bà nù wọn ó ṣeé ṣe kí wọ́n fáìní ẹ̀ lówó tí ò lè rí san tàbí kó lọ fi mú dánrin àbí kí wọ́n tiẹ̀ gbé lọ pátápátá kí àwọn òbí ẹ̀ kí wọ́n má fojú kàn mọ́ tí wọ́n á sì gbẹ̀mí ẹ̀ sí àtìmọ́lé tí a sì mọ̀ wípé wọ́n ní kinní wọn irú ìwà yìí ó wà ní ìkápá wọn láti hù tí ò sẹ́ni tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Ìdí nìyí tó yẹ jẹ́ pé púpọ̀ àwọn ìròyìn tó ń ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà wọn ò fi tó ẹ̀yin tẹ́ wà nílé létí. Ṣùgbọ́n àwa tá wà lókèrè nípa ti oore ọ̀fẹ́ ayárabíàṣá tí ìlú tí a wà tó jẹ́ wípé òfin wọn ń ṣiṣẹ́ tí gbogbo nǹkan tó sì jẹ́ ohun ìgbáyé dẹrùn àwọn ènìyàn, ohun ìgbáyé gbádùn amáyédẹrùn fún àwọn ènìyàn gbogbo ẹ̀ làwa ní àǹfààní sí níbí.
kì í ṣe pé a fi yọ ẹ̀yin tẹ́ ẹ wà nílé bí kì í bá ṣe wípé àǹfààní oore ọ̀fẹ́ tí àwa náà rí gbà tí a fi wà ní òkè òkun ló ń jẹ́ ká máa gbọ́ àwọn ìròyìn wọ̀nyí, ló ń jẹ́ ká máa rí àwọn ìṣẹ̀lẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀ wọ̀nyí. Làwa sì ṣe ń ta yín lólobó tá a ti ń pariwo láti bí ọdún 2 ó lé sẹ́yìn nípa ọ̀rọ̀ àwọn Fúlàní yìí, ìwà tí wọ́n ń hù ní òkè ọya, tí wọ́n ń pa àwọn ènìyàn lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n, tí wọ́n ń fìyà jẹ àwọn ènìyàn, tí àwọn ènìyàn ń sá kúrò ní abúlé wọn, táwọn Fúlàní yìí sì ń gba ilẹ̀ abúlé ibi tí wọ́n wà, tí wọ́n sì ń fi àsíá wọn wọ́n fi ń lọ́lẹ̀ níbẹ̀ tí a mọ̀ sí fúláàgì Boko Haram wọn, àwọn ISWAP, Boko Haram, àwọn oríṣiríṣi ẹ̀yà apààyàn tó ti rọ́kún ilẹ̀ Nàìjíríà lénìí. A pariwo nígbà yẹn. Tí ẹ bá lọ wo àwọn program wa kan tí a ṣe lórí ètò tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí, òun ni Ọgbọ́n Inú channel. Ẹ bá wa subscribe kẹ́dẹ̀ máa bá tẹ notification bell, ẹ tẹ like and love button kẹ́ lè máa gbọ́ wa. Torí ìdí tí mo ṣe dárúkọ orí ètò wa ni wípé tẹ́ bá lọ sórí Ọgbọ́n Inú channel lórí YouTube, ẹ lọ máa wo àwọn programs tí mo ti ṣe sẹ́yìn láti bí ọdún kan, ọdún 2 sẹ́yìn. Kẹ́ lọ wo àwọn ariwo tí à ń pa ń bẹ̀, kẹ́ wo àwọn nǹkan tí a ti sọ sẹ́yìn tó padà wá ń wá sí ìmúṣẹ nísìnyí. A pariwo nígbà yẹn wípé kí ẹ̀yin tí ẹ jẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá, àgàgà àwọn lọ́balọ́ba àtàwọn tí wọ́n jẹ́ olóṣèlú wa nílẹ̀ Yorùbá, tí a nígbàgbọ́ wípé a believe wípé níṣe ni a rán yín láti lọ ṣe aṣojú wa ní ìlú Àbújá, ṣùgbọ́n tó jẹ́ wípé ìdàkejì ohun tí ẹ padà lọ ń ṣe, iṣẹ́ tara yín lẹ lọ mú jẹ́. Àwa tí a dìbò fún yín kó tó di wípé ẹ lọ sí ìlú Àbújá, rí tiwa rò mọ́. Ó máa ń wáyé bẹ́ẹ̀ lóòótọ́ nítorí wípé ìpìlẹ̀ tí wọ́n ti fi lélẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn ni, tó dẹ̀ jẹ́ wípé ìpìlẹ̀ burúkú gbáà ni. Wọ́n ní amúkùn ẹrù ẹ̀wọ́, Yorùbá ní òkèlè ń wò ẹ òwò sàlẹ̀. Ilé tí ò bá ti nípìlẹ̀ kò lè dúró dáadáa tẹ́lẹ̀. Ìdí nìyí tó ṣe jẹ́ wípé àwọn ìwà wọ̀nyí lẹ́yìn politicians wa lẹ́ ń hù, tẹ́dẹ̀ ń dúró lórí wípé ta ni máa mú mi. Àwa ò lè mú yín lóòótọ́, ṣùgbọ́n Ọlọ́run ọba Elédùmarè, ọba adẹ́dà àṣẹ̀dá tó dá gbogbo wa tó sì ní agbára gbogbo ní ìkápá, ó lè mú yín. Ẹ̀yin tí ẹ jẹ́ politicians yìí, ẹ mú orí àwọn ọba, ẹ mú wọn má bẹ́. Àwọn tó ń dẹ̀ tún jẹ́ ọba wa náà wọ́n gbàgbé wípé àwa làwọn ń jọba lé lórí, nítorí pé ẹ̀yin politicians ọdún 4, ọdún 8 lẹ máa lò, ẹ máa kúrò nípò yẹn. Ṣùgbọ́n àwọn ọba wọ̀nyí, ọba títí ayé ni, ikú ló ń ṣí ọba nípò lórí ìtẹ́. Tí ọba kan ò bá sì kú, tí ò bá wàjà, ọba mi ò lè jẹ. Lóòótọ́ ẹ lè sọ wípé àwọn èèyàn kan ń bú ọba, àwọn èèyàn wa kan wọ́n ń lálé àwọn àgbààgbà, wọ́n ń ṣe kinní kan. Ẹ wò ó bó ṣe ká wa lára sí ni o. Gbogbo wa dẹ̀ kọ́ ni a wá láti ilé kan náà. Ṣùgbọ́n ọ̀rọ̀ ká wa lára ju ara wa lọ. Kí ni tí mo wá fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ báyìí ni wípé mò ń bẹ gbogbo ẹ̀yin yúùtù wa lásìkò yìí wípé àwọn àgbààgbà tán jẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn kan wọn rẹ́dì láti yọ wá kúrò nínú oko ẹrú yìí. Ṣùgbọ́n àwa fúnra wa la máa fúnra wa dìde ńlẹ̀. Yorùbá ní ẹnu ẹni la fi ń kọ méje. Ẹ̀yin youth lọ́kùnrin lóbìnrin, àsìkò tó kẹ́ ẹ dìde, kẹ́ ẹ jí kúrò nínú oorun tẹ́ ń sùn, kẹ́ ẹ jẹ́ kí agbáradì, kẹ́ ẹ múra, kẹ́ ẹ dira yín lóṣùṣù ọwọ̀, kẹ́ ẹ lọ ẹ wò gbogbo ọ̀nà tí ẹ bá lè rìn sí ní ọ̀nà abínibí àwọn bàbá wa. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí o. Ìdá mo jẹ́ Kristẹni àbí mo jẹ́ Mùsùlùmí, òun kọ́ lọ̀rọ̀ tó délẹ̀ yìí. Ọlọ́run ọba Elédùmarè tó dá ewé àtegbò, wọ́n dá fún lílò ara wa ni. Níwọ̀n ìgbà tí a bá ti fi ṣe kàsọ́mọlàkejì, mi ò rí ẹ̀ṣẹ̀ níbẹ̀. Nítorí náà, Bíbélì náà fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹnikẹ́ni tí ó bá ṣe ojo tó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún àwọn ènìyàn àjèjì láti gba ẹ̀mí ẹ̀, láti dá ẹ̀mí ẹ̀ légbodò, yóò jẹ̀yà tó bá dóde ọ̀run. Bẹ́ẹ̀ ni. So ẹ̀yin tí ẹ jẹ́ Yorùbá, mo fẹ́ kí ẹ̀yin youth wa kẹ́ ẹ dìde, kẹ́ ẹ wake up. Ẹ gba ọ̀nà abínibí wa láti fi dáàbò bo ara yín.
wọ́n ní àbọ̀ àrọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìndí. Àwọn pípù wọ̀nyí àwọn kó ìbọn, wọ́n kó gbogbo ẹ̀ lọ́wọ́. Gbogbo àwọn ìbọn tó wà ní bárẹ́kè àwọn àmì àwọn sójà tí wọ́n kó kúrò ní ilẹ̀ wa tó kó lọ sí ọ̀dọ̀ wọn lókè ọya, gbogbo ẹ̀ ni wọ́n ti kó lé àwọn pípù yìí lọ́wọ́. Tí ò bá ní nǹkan tí ewúrẹ́ jẹyó kò lè ṣe inú gbẹndu sọ́lọ́dẹ. Tán bá ń sọ fún wa wípé àwọn Boko Haram kan wọ́n wá ń da wọ́n wá ń sáàṣì bárẹ́kè àwọn àmì, wọ́n ń kó àwọn ìbọn, wọ́n ń kó àwọn èròjà, wọ́n ń kó kúrò níbẹ̀. Ẹ jọ̀ọ́ tí èèyàn ò bá láyà, tí ò bá sí àwọn èèyàn tó tì wọ́n lẹ́yìn, ṣé ó yẹ kẹ́nìkan kó lórí láyà kó dọ orí kọ bárẹ́kè àwọn àmì, kó dẹ̀ wọbẹ̀ lọ, kó pa àwọn àmì, kó dẹ̀ kó àwọn èròjà wọn tí wọ́n fi ń jagun, kó dẹ̀ kó kọ́ máa kó lọ bẹ́ẹ̀, tí wọ́n ò dẹ̀ rí kankan pa nínú wọn láti ìgbà tí wọ́n ti ń ṣe. Ẹnujọ́ mẹ́ta yìí ń sìn, wọ́n kọ́kọ́ fọ́ prison tó wà ní ìyẹn ọgbà ẹ̀wọ̀n tó wà ní Ìbàdàn lọ́yọ̀ state. Wọ́n fọ́ wákìlì tó jẹ́ ọmọ Fúlàní tí wọ́n mú tán tì mọ́ bẹ́ẹ̀, ó sá lọ dèní. Ìjọba Nàìjíríà tó jẹ́ ìjọba location 419, wọ́n sọ wípé àwọn fẹ́ warí láti ìgbà yẹn. Ṣé wọ́n máa sọ fún wa pé wọ́n mọ ibi tí wákìlì gbé wà? Iskilu wákìlì wọ́n mọ ibi tó wà, torí pé àwọn fúnra wọn ni wọ́n plan kìíní yẹn, òun ni wọn ò ṣe dá sọ. Lẹ́yìn ìgbà yẹn ẹ tún gbọ́ ń sìn ọgbà ẹ̀wọ̀n minimum prison Kùjé prison tó wà ní Àbújá, òun ni wọ́n tún lọ fọ́. Gbogbo àwọn Boko Haram tó wà níbẹ̀, tó jẹ́ wípé nígbà tí train Kaduna Abuja road tí ó di wípé wọ́n terrorize ẹ̀ńjọ́ sí tán kó àwọn èèyàn lọ, ni wọ́n ti ń sọ pé kán release àwọn èèyàn àwọn tó wà ní prison minimum Kùjé prison yẹn, pé tí wọ́n bá release wọn àwọn á pa àwọn èèyàn tó wà ní àhámọ́ àwọn. Wọ́n dẹ̀ ń pa nínú wọn lóòótọ́, ṣùgbọ́n wọ́n rí pé ìjọba location 419 ò dá wọn lóhùn. Wọ́n padà lọ síbẹ̀, wọ́n lọ réèdì ibẹ̀, wọ́n bọ́ǹbù, wọ́n dẹ̀ ṣẹ́ẹ̀lì gbogbo wọn, wọ́n dẹ̀ já gbogbo ilẹ̀kùn prison, wọ́n dẹ̀ kó àwọn people wọ̀nyí escape. Lára wọn tí wọ́n kó escape, wọ́n sọ pé about 60 something terrorists tó jẹ́ ọ̀gá àwọn terrorists ni wọ́n ti kó escape padà wọnú gbó báyìí. Lára wọn náà òun ni Abba Kyari tó jẹ́ pé criminal nínú ọ̀gá ọlọ́pàá tó ṣiṣẹ́ ibi, tó tún ta cocaine, tó tún pa àwọn èèyàn, tó tún gba gbogbo property wọn tán tì mọ́bẹ̀, wọ́n mú òun náà escape. Now ṣé kò yẹ ká ti máa sọ fún wa wípé a ti ń rí ojú ìjà ní Làsà? Àwọn people wọ̀nyí wọ́n ti kó àwọn èèyàn wọn escape. Ó yẹ kẹ́ mọ̀ pé wọ́n lọ strategize ni. Wọ́n strategize in the sense that wípé wọ́n ti lọ gbáradì láti wá kó ogun jà wá. Torí nílẹ̀ Yorùbá ẹ wo bí wọ́n ti ń pa àwọn èèyàn ní Èkó, ẹ wo wọ́n ti ń pa àwọn èèyàn l'Oǹdó, ẹ wo wọ́n ṣe wọnú ṣọ́ọ̀ṣì lọ pa àwọn èèyàn. Ògùn state yẹn ò tiẹ̀ ló ń kà, ẹ wo tọ̀yọ́ state àwọn yẹn ò ló ń kà. Now ó ti wá dójú ẹ̀wà yìí, ẹ̀yin èèyàn wa ẹ dìde, ẹ gbáradì, ẹ lọ jẹ àmàlà, ẹ jẹ ewédú. Ohun ìjà tẹ́ bá mọ̀ tẹ́ lè ṣe, tẹ́ lè tọ́jú síbi tí ojú ò ti ní rí tí wọ́n bá wá sí ilé yín. Ẹ lọ ra àwọn fèrè tó máa ń fún àwọn tó máa ń gbá bọ́ọ̀lù, tó máa ń fún fó táwọn ọlọ́dẹ máa ń lò látijọ́. Ẹ lọ ra wọ́n jọ, ẹ pín fún gbogbo àwọn tó jẹ́ ọkùnrin àti obìnrin, àwọn tó ti dángájíá, ẹ pín fún wọn ládùúgbò. Nítorí àsìkò tí àwọn pípù yìí ó máa wá, àsìkò ooru ni wọ́n ó máa kógun jà àwọn èèyàn wa. Tí wọ́n bá ti wá, tẹ́nìkan bá ti fún fèrè, ẹni tó bá ti gbọ́ kóhun náà fún tiẹ̀, ẹni tó tún gbọ́ kóhun náà fún tiẹ̀. Everybody bá ń fún fèrè pó wọ́n á mọ̀ wípé kálukú ti ń tara wọn lólobó. Tẹ́ bá dẹ̀ ti ń dìde, tẹ́ ti ń gbọ́ ohun fèrè yẹn, ohun ìjà yín ni kẹ́ kọ́kọ́ lé mú. Ẹ kọ́kọ́ wábi tẹ́ máa farasí sí, tó jẹ́ wípé èyí tẹ́ bá ti rí nínú wọn, ẹ̀yin náà ẹ má yẹ̀ wọ́n wò. Ẹ má yẹ̀ wọ́n wò nítorí pé wọn ò bá ohun rere wá. Ẹni tó bá fẹ́ pààyàn, téèyàn bá ti rí báyìí, téèyàn kọ́kọ́ gbẹ̀mí ẹ̀, kò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbáradì, ẹ gbèjà ara yín. Àwọn Fúlàní yìí fẹ́ máa pa wá nípa ìparanu ni. Wọ́n dẹ̀ mọ ohun tí wọ́n ń ṣe. Torí pé àwọn èèyàn kan sọ wípé torí ẹ̀sìn ni, kò ń ṣọ̀rọ̀ ẹ̀sìn o. Wọ́n fẹ́ gba ilẹ̀ wa ni, wọ́n fẹ́ overrun wa nílẹ̀ wa ni. Ẹ̀yin ni kẹ́ wá mọ̀ wípé ẹ ò ní fún wọn ní àyè kí irú nǹkan bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ tètè ẹ jí kúrò nínú oorun tẹ́ ń sùn.
then àwọn youth wa kan tí wọ́n sọ wípé àbí Yorùbá àwọn nínú àwọn Yorùbá tó ń ṣe agitation àbí akórira Tinubu ni kò sẹ́ni tó kórira Tinubu a ò kórira bàbá Tinubu ihun tí à ń sọ ni wípé nígbà tí ọ̀rọ̀ EndSARS ṣẹlẹ̀ ní ọjọ́sí bàbá Tinubu yìí òun ló wà nínú àwọn tó instruct bí wọ́n ṣe order àwọn army tó fi wá pa àwọn ọmọ ọlọ́mọ ní toll gate ọmọ ẹ̀ ló wà ní ìṣáàjì billboard àti gbogbo bí wọ́n ṣe pa ogbó náà toll gate wọ́n dẹ̀ ṣe yọ gbogbo ọ̀rọ̀ kámẹ́rà tí wọ́n yọ láti má fi lè jẹ́ kí evidence kankan wà tó fi wá dẹ̀dẹ̀ wá ró ìlú àwọn sójà wọlé tó fi pa àwọn ọmọ wọ̀nyẹn àti bàbá àtọmọ àwọn náà wà ìṣáàjì ẹ̀ èsì tí Tinubu máa fọ̀ lẹ́yìn ìgbà yẹn ni wípé kí ni àwọn ọmọ wọ̀nyẹn náà ń wá níbi tó géètì kí ni wọ́n lọ ṣe níbẹ̀ kí ni tó ń ṣe níbẹ̀ ẹ sọ fún mi tó bá jẹ́ wípé àwọn ọmọ bàbá Tinubu ni àwọn kan pa bẹ́ẹ̀ ṣerú èsì bẹ́ẹ̀ ló máa jáde lẹ́nu ẹ̀ gẹ́gẹ́ bí abiyamọ nísìn àwa ń sọ wípé òfin tí wọ́n fi ń rúlù wa kò fààyè gba Yorùbá láti ní free hand òfin tí wọ́n fi ń rúlù wa kò fààyè gba Yíbò láti ní free hand kò fààyè gba ẹ̀dá kankan ní Southern Nàìjíríà yẹn láti ní free hand a sì sọ wípé àwa ò bá wọn fọwọ́ sí òfin yìí àwọn sójà kan ni wọ́n jókòó pẹ̀lú Abdulsalam Abubakar tí wọ́n fi kọ òfin yìí láti fi favour àwọn Fúlàní ní North àwa ò fẹ́ a ní òfin yìí wọ́n gbọ́dọ̀ gbé wálẹ̀ kí wọ́n tún ṣe wọ́n láwọn ò gbà àní ó dá ká padà sí regional government tá à ń ṣe látijọ́ tí Western region wà tí Eastern region wà tí Northern region wà region mẹ́ta ló wà látijọ́ ká padà sí wọ́n tún láwọn ò gbà ó dá tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣe referendum kí gbogbo aráàlú dìbò ihun tí wọ́n bá fẹ́ wọ́n láwọn ò gbà àwa rí wípé wọ́n fẹ́ máa mú wa sìn ní tipátipá àwa ni ó dá ó tó gẹ́ alùbàtà kì í dárin àwa ń lọ a dẹ̀ gbé agitation wa dìde ìṣe ni wọ́n tún bẹ̀rẹ̀ sí lé àwọn èèyàn wa kiri ẹ wo ohun tí wọ́n fojú Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ohun tó fojú ẹ̀ rí kí ni Ìgbòho ṣe Ìgbòho ò pààyàn kò jalè Ìgbòho ò dẹ̀ rape anybody kò dẹ̀ bú ìjọba ó ní káwọn èèyàn wa ká dìde ni ká má jẹ́ kán pa wá nípa ìyàmọ́ wọ́n dẹ̀ lọ kà mọ́lé wọ́n dẹ̀ pa èèyàn méjì ọmọ orí odó náà fi lu orí àdògọ́fọ́ àti àfà tí wọ́n dẹ̀ gbé òkú wọn lọ dèní wọn ò rìlíìsì òkú wọn. a dẹ̀ rí nǹkan kan ṣe sí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó sọ̀rọ̀ àwọn ọba kò sẹ́ni tó sọ̀rọ̀ àwọn gómìnà kò sẹ́ni tó sọ̀rọ̀ ṣé Mákindé gómìnà Mákindé Ọ̀yọ́ state ó máa sọ wípé òun ò mọ̀ nípa bí àwọn DSS Ọ̀yọ́ pẹ̀lú àwọn àmì Ọ̀yọ́ bó ṣe parapọ̀ mọ́ DSS Àbújá àti àwọn àmì Àbújá tí wọ́n fi lọ ká olóyè Sunday Ìgbòho Òòṣà tán fi ka mọ́lé tí wọ́n fi pa àwọn èèyàn sínú ilé ẹ̀ tán tún kó àwọn ọmọ ọlọ́mọ 12 tán kó wọn lọ pẹ̀lú ológbò tó dẹ̀ wá di wípé wọ́n fi ìyà jẹ àwọn ọmọ wọ̀nyí ẹ wo stage tí Lady K wà lénìí ẹ wo ara ọmọbìnrin yẹn ojoojúmọ́ ló fi ń pààrà hospital ẹ wo ohun tí wọ́n sọ ọmọ ọlọ́mọ dà ìyá àwọn kan ni ìyàwó ẹnìkan ni ọmọ èèyàn kan ni ẹ wo bọ́n ṣe ṣe ẹni ẹlẹ́ni dèní kò sí ẹni tó sọ̀rọ̀ nínú àwọn àgbààgbà yẹn àwọn ọba yẹn kò sẹ́ni tó sọ̀rọ̀ Ọlọ́run tún wá bá wa ṣe Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tán mú sí Republic of Benin Ọlọ́run tún bá wa gbà á lẹ̀ tán àwọn àgbà kan tún wá ń wọ́n tún pẹ̀lú ọ̀bọ̀jáwùrà wọ́n tún lọ ń dìtẹ̀ wípé àwọn gbọ́dọ̀ wá báwọn ṣe máa gbé ṣé irú ẹ̀ ó yẹ ká dákẹ́ ká máa wò ni àbí ó yẹ ká sọ̀rọ̀ ìdí nìyí tá a ṣe ń sọ wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Yorùbá ẹ dìde kò sẹ́ni tó kórìíra Tinubu tíkẹ́ẹ̀tì Tinubu lọ gbà yẹn tíkẹ́ẹ̀tì ara ẹ̀ ló gbà àwa ò ṣe Yorùbá wọ́n Nàìjíríà mọ́ wọ́n Nàìjíríà ò ní nǹkan kan tó fẹ́ pín fún wa lérè àní ẹ jẹ́ ká dá dúró ká ní orílẹ̀-èdè tiwa orílẹ̀-èdè Yorùbá nation òun ni solution sí problem tó wà nílẹ̀ yìí nítorí wípé tá a bá yìí wà wọ́n Nàìjíríà láṣẹ àti ní káwọn Fúlàní wọn yìí máa wà sílẹ̀ wa ẹ wo bó ṣe ń pa àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tó ń pa àwọn èèyàn káàkiri nítorí wípé mọ́tò lásán màálùú kó sẹ́nu mọ́tò ní márosẹ̀ mọ́tò dẹ̀ jáàmù màálùú kú wọ́n torí ẹ̀ wọ́n dúnbù kọ̀ǹdọ́tọ̀ ẹ̀yìn police station náà pa kọ̀ǹdọ́tọ̀ yẹn sí ọlọ́pàá kankan ò dìde láti dá wọn lótó
ṣé ẹ ti rí wípé inú ogun la wà? Ṣé ẹ ti rí pé inú ogun la wà? A ti wà nínú ogun already o. Ṣé rí ọ̀rọ̀ pé Peter Obi tí gbogbo yín bá káàkiri ẹ má tàn ara yín jẹ o. Ẹ má tàn ara yín jẹ. Ó wù wá lóòótọ́ wípé káwọn kan rescue ìlú yẹn kúrò lọ́wọ́ àwọn jẹgúdújẹrá yìí. Ṣùgbọ́n ṣé ẹ rò wípé àwọn people yìí máa gbà fún wa lọ́wọ́ ẹ̀rọ ni? Ẹ bá fi tàwọn èrò ṣáájú kọ́gbọ́n. Ìbò tá a dì ní Nàìjíríà yẹn tó jẹ́ pé kò sí ibi tí wọ́n ti di irú ẹ̀ rí tó lọ free and fair rí. Ìbò méjì ni mo kà kún tó jẹ́ wípé a dì bẹ́ẹ̀ tó jẹ́ wípé ìkan wọ́n fi màdàrú sí ìkejì kò sí ìbò tó true bẹ́ẹ̀ yẹn rí ní Nàìjíríà. Òun nìbò Abíọ́lá ní 1993. Ìbò UPN àti NPN ní 1979 kò sí ẹni tí ò mọ̀ wípé Awólọ́wọ̀ ló gbégbá orókè, ṣùgbọ́n níṣe ni wọ́n yí lágbòdà síná tí wọ́n lo Ṣìkẹ́ Òbí láti work 12 to 3rd tán fi yí lágbòdà síná. Àsìkò yìí Ọbásanjọ́ yìí dẹ̀ ló wà ń bẹ̀ ńgbà yẹn. Ọbásanjọ́ ti kọ́sì àìmọye nǹkan sílẹ̀ Yorùbá. Ó ti damage ilẹ̀ Yorùbá kọjá be careful. Ó ti kọjá nǹkan téèyàn lè fẹnu sọ. Gbogbo wa dẹ̀ la mọ̀ wípé Ọbásanjọ́ kì í ṣe ọkọ ilẹ̀ Yorùbá pẹ̀lú ìwà tó hù. Wọ́n ní Yíbò ni bàbá tó fún màmá ẹ̀ lóyún. Ìyá ẹ̀ lọ́mọ Òwu. Àtúnwá tí ó wá yẹ kó jẹ ní Òwu, kó mu ní Òwu, kó dàgbà lówù, kó dẹ̀ jẹ́ èèyàn ní Òwu, kí gbogbo ayé mọ̀ ní Òwu, jákèjádò àgbáyé, kó dẹ̀ dalẹ̀ Yorùbá. Kọ́kọ́rọ́ tó di ilẹ̀ Yorùbá mú pẹ̀lú Nàìjíríà dèní ó wà lọ́wọ́ Ọbásanjọ́ yẹn tó dẹ̀ mọ̀ wípé tí òun ọ̀rọ̀ kan péré ló nídìí láti sọ wípé Yorùbá ń lọ. Tó bá sọ ní àárín àwọn àjọ àgbáyé níbi tí wọ́n ti recognize ẹ̀, torí Ọbásanjọ́ tẹ̀ ń wò yẹn FBI ni. Ọbásanjọ́ tẹ̀ ń wò yẹn secret agent àgbáyé ni. Ọbásanjọ́ tẹ̀ ń wò yẹn wọ́n recognize ẹ̀ láfíríkà gan káàkiri àgbáyé. Ṣé ọlú Ọbásanjọ́ yìí ló yẹ kó dákẹ́ kí ìyà máa jẹ Yorùbá? Torí náà ni mo ṣe fẹ́ kí ẹ̀yin youth kẹ́ dìde kẹ́ mọ̀ wípé kò sí àwọn àgbàlagbà lórílẹ̀‐èdè yìí tó lè gbà wálẹ̀ yàtọ̀ sí wípé káwa fúnra wa ká dìde ká jà fúnra wa. Gbogbo àwọn tẹ́ẹ̀rí tí wọ́n kó aṣọ sójà sí lọ́rùn tẹ́rọ́rìsì ni wọ́n kì í ṣe sójà o. Tẹ́rọ́rìsì ni gbogbo wọn kì í ṣe sójà o. Ẹni tí sójà bá kanlẹ̀kùn lé ẹ̀ tó bá ṣílẹ̀kùn fún sójà ó fi kú ṣèfàjẹ ni. Gbogbo àwọn ọlọ́pàá tẹ́ ń wò wọ̀n yẹn nísìn, àwọn tí wọ́n fi jọ̀gá lórí gbogbo àwọn ọlọ́pàá tó wà nílẹ̀ Yorùbá, gbogbo wọn Fúlàní ni gbogbo wọn. Ṣàṣà ni DPO tẹ́ máa rí nílẹ̀ Yorùbá tí ò ń ṣe Fúlàní. Ṣàṣà ni Commissioner of Police tẹ́ máa rí nílẹ̀ Yorùbá tí ò ń ṣe Fúlàní. Anybody tí wọ́n bá dẹ̀ ti múnú àwọn Fúlàní, tí wọ́n bá ti mú wọn dé station yẹn, àtàbújá lẹ ti máa gbọ́ ìpè wá, wọ́n máa ṣí wọn lẹ̀ ni. So ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá tẹ́ ẹ wà ní àjò, tá a wà ní diaspora, mo fẹ́ bá àwa ti diaspora sọ̀rọ̀. Ihun tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó kan onílé ó kan àlejò ni, torí wípé gbogbo wa la ní fámìlì sílé. Ihun tó bá dẹ̀ ti bá ojú ó bá imú. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo Tinubu ló lè ṣe, ẹ má tàn ara yín jẹ. A ti mọ àwọn pípù yìí wípé àwọn tí wọ́n bá rí gẹ́gẹ́ bí ẹni tó lè gbà wálẹ̀, gbogbo wọn ni wọ́n yanjú. A rí bí wọ́n ṣe yanjú Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Délé Gíwá, a rí bí wọ́n ṣe yanjú ẹ̀. Bàbá wa kí náà ṣe ń porúkọ ẹ̀ tí Abraham Adésànyà, a rí nǹkan fojú bàbá yẹn rí títí kó tó di pé ó kú. Ẹ rí nǹkan fojú bàbá Abraham Adésànyà rí kó tó di pé ó kú. A tún rí nǹkan ṣe fún Bọ́lá Ìgè, bọ́n ṣe pa Bọ́lá Ìgè dànù nífọ̀n náà fọ́ṣú. A rí bọ́n ṣe pa Fúnṣọ́ Williams dànù nífọ̀n náà fọ́ṣú. Ẹ pé Tinubu, ẹni kí Tinubu wá sọ ikú tó pa Fúnṣọ́ Williams tí ò bá lọ́wọ́ sí kó búra níwájú Ògún pé òun ò mọ̀ nípa ikú tó pa Fúnṣọ́ Williams. Ẹ pé bàbá Ọbásanjọ́ ẹni kó wá búra nípa ikú tó pa Bọ́lá Ìgè tí ò bá lọ́wọ́ sí kó búra níwájú Ògún tí ò bá mọ̀ nípa ikú tó pa Bọ́lá Ìgè. Àti bẹ́ẹ̀ lọ láwọn tán jẹ́ wípé wọ́n mọ̀ wípé àwọn agbẹnukan tán lè dìde fún wa rè. Ọlọ́run tún wá jàjà gbé Sunday Ṣífà Adéyẹmọ Sunday Ìgbòho Òòṣà, Ọlọ́run wá gbé dìde fún wa láti kọ ìyà yìí. Ẹ wo ohun tí wọ́n fojú ẹ̀ rí. Ẹ̀yin kan tún wá ń pariwo wípé òun ṣe sá, ṣé kó sacrifice ara ẹ̀ ni? Ṣé
ń téèyàn fi ń jẹ́ èèyàn téèyàn fi ń jẹ́ ẹ̀dá ṣé Ìgbòho òní ni ṣùgbọ́n ó yọ̀ǹda gbogbo kinní wọ̀nyí ó dẹ̀ dìde wípé ìyà ò gbọ́dọ̀ jẹran òun kọ̀ràn tó yẹ kẹ́ gbárùkù tí àwọn bàbá tí ó jẹ́ wípé wọ́n ti bá ìjọba jẹ wọ́n ti bá ìjọba mu yìí tí wọ́n ò ro ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá tí wọ́n jọba lé lórí àwọn bàbá yìí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí gbowó ẹ̀mí ọmọ ọlọ́mọ wọ́n dẹ̀ fẹ́ kàn pàdánù àwọn dẹ̀ bí àwọn ọmọ tiwọn mo fẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo ẹ̀yin yúùtù tẹ́ wà ní Nàìjíríà àwọn pípù tẹ́ ń wò wọ̀nyí gbogbo àwọn politicians wọ̀nyẹn kò sáwọn ọmọ wọn kankan ní Nàìjíríà o gbogbo àwọn ọba tẹ́ ń wò wọ̀nyẹn àwọn ọmọ wọn ò gbé Nàìjíríà o gbogbo àwọn politicians tẹ́ ń wò wọ̀nyẹn either House of Reps ni wọ́n wà ní o either Senate ni wọ́n wà ní o minister ni wọ́n ní o anything ni wọ́n jẹ́ ní o tó ti jẹ́ politician dórí councillor ká má ti sọ chairman wọn ò ní ọmọ ní Nàìjíríà so therefore ẹ̀yin èèyàn ẹ dìde ẹ má jẹ́ kí àwọn òṣèlú kan fi yín rúgbẹ̀ tán bá dá wàhálà ilẹ̀ tán ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ọlọ́mọ ni wọ́n máa padànù gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ jẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ diaspora tẹ́ jẹ́ ọmọ Yorùbá tẹ́ ń pariwo wípé Tinubu ló lè ṣe Tinubu ló lè ṣe mo fẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo ohun tó délẹ̀ yìí tó bá di wípé ó já tán gudugbẹ̀ yìí tó bá fi lè jálulẹ̀ àtàbálé àtàbóko kò sí bí òṣè níkànnì torí wípé gbogbo wa la ní fámìlì sílé báwa kan bá tiẹ̀ wá sọ wípé àbá wa ní fámìlì sílé àlọ́mọ sílé ṣe bí àwọn mọ̀lẹ́bí yín ń bẹ ńlé ẹ jẹ́ ká rò dáadáa ẹ jẹ́ ká rò dáadáa ẹ wò Tinubu ò lè yọ wá kúrò nínú wàhálà yìí ìdí tí ò ṣe lè yọ wá ni wípé ẹ wo gbogbo ibi tí ó jẹ́ àwọn kíkí post pátápátá ní gbogbo Nàìjíríà yẹn Fúlàní ló kún bẹ̀ tí Tinubu bá lóhùn débẹ̀ as a president ẹjọ́ mélòó nu wọn ló lè yọ tó lè fi ọmọ Yorùbá síbẹ̀ fọmọ Yíbò síbẹ̀ kó tún gbogbo ẹ̀ tó padà kò lè rí ṣe torí àwọn Fúlàní ìtàn bá rí pé ó ti fẹ́ gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ wípé ibi tí Fúlàní wà ó fẹ́ yọ wọ́n kó fi Yíbò síbẹ̀ ó fẹ́ yọ kan kó fi Yorùbá síbẹ̀ wọ́n máa pàdánù ni the same thing náà ni Peter Obi kò lè rí nǹkan kan ṣe wọn ò ní jẹ́ ṣe àwọn Fúlàní yìí wọ́n ti wà power drunk wọn ò ní gbà torí wípé wọ́n ti mọ̀ pé the only way táwọn lè fi kó àwọn èèyàn lẹ́rú nìyẹn àwa Yorùbá ò dẹ̀ lè gbà kí wọ́n wá gba ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa inheritance wa ni a lè gbà torí náà mo bẹ̀ gbogbo ẹ̀yin Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ọmọlẹ̀ káàárọ̀ òjíire ẹ̀yin ọmọ kóòtù òjíire gbogbo ọmọlẹ̀ Oòduà pátápátá láti Ògùn ni Ọ̀yọ́ ni Èkó Lagos State ni Ọ̀ṣun ni Kogi ni Kwara ni dé Èkìtì ni títí dé Oǹdó gbogbo wa pátápátá ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀ ẹ jẹ́ ká fira wa ṣọ̀kan o ẹ jọ̀ọ́ ẹ dìde ńlẹ̀ ọmọ Yorùbá ilé yá ẹ jẹ́ ká kọjú sí àwọn Fúlàní burúkú yìí nítorí pé àwọn ọgàn ojo ni wọ́n tí kì í bá ṣe àwọn èròjà ìbọn tí wọ́n gbé dání ní àtòru tí wọ́n ń wá wọ́n mọ̀ wípé àwọn ò lẹ́mìí ẹ̀ ṣùgbọ́n táwa náà bá dìde tá a bá gbára wálẹ̀ ẹ rí i pé wọ́n á sá torí náà àbẹ̀wá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde ká gbárùkù tira wa àsìkò tó yẹ ká máa criticize ara wa kọ́ leléyìí ẹ̀yin tẹ́ jẹ́ mídíà ẹ jọ̀ọ́ àsìkò tó yẹ ká máa búra wa kọ́ leléyìí àsìkò tó yẹ ká máa ṣọ́ra wa lọ́wọ́ lẹ́sẹ̀ kọ́ leléyìí pé ẹnìkan gbowó kan ẹnìkan ò gbowó kan kí náà fowó kan ṣe kí náà fowó kan ṣe ìbò náà bá ọ̀rọ̀ kìíní kan dé ìbò náà bá dé wọ́n ní tá a bá bò òun ló níyì ẹ jẹ́ káwọn tó ń ṣètò yìí kán máa bá a lọ ẹ jẹ́ kán máa bá a lọ tó bá yá tó bá tásìkò àti gbé síta fún wa wọ́n á gbé síta Yorùbá ní ẹni tó dẹ tàkúté tí ò fi yẹ̀pẹ̀ bò òun ló kọ́ ọmọ ẹranko lọ́gbọ́n tá a bá ń sọ gbogbo ibi tán bá dé ibi tó kù sí ọ̀nà ibi tán fẹ́ gbà àwọn pípù yà máa lọ dúró dè wọ́n ń bẹ̀ ni ẹ má gbà pé wọ́n ní representative ní UN wọ́n dẹ̀ ní káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ni ẹ jẹ́ kí a jèbùrẹ́ gbogbo àwa mídíà pàápàá Ọlọ́run Elédùmarè á tì wá lẹ́yìn Yorùbá nation yìí gbígbà ni a dẹ̀ máa gbà Ọlọ́run á bá wa ṣe dópin ṣùgbọ́n o ẹ jẹ́ ká gbáradì gbogbo ọmọlẹ̀ Yorùbá ẹ dìde lẹ̀ ogun ti wà ó ti kárí ilẹ̀ Yorùbá wọ́n ti yí wa po ẹ̀yin ni kẹ́ jẹ́ ká dìde ká jàjàǹgbara ká gbára wálẹ̀ Ọlọ́run á wà pẹ̀lú wa ire o màá máa fi èyí ṣe lọ nígbà tí ó jẹ́ wípé lẹ́yìn ìgbà tí ó bá tó bí ijọ́ méjì kan àtún padà wá àtún wá síra wa létí Ọlọ́run Elédùmarè á gbà fún wa ire o.